ní ọmọ Yádolú ló lé lánú o. Àádọ́rin ọdún lórí òkè èèpẹ̀ Àdùnní kékeré o ẹ kú àmọ́kẹ́gùn ẹ ti sọdún eléyìí ẹ ti tẹ̀mí ìtòwó tọmọ ni ẹ rárúgbó ẹyẹlé ẹ mọ̀ dàbí ọmọ tuntun ni torí báyìí ológo sábà pẹ́ ní gbóhùn àdàbí ewé àyànfẹ́mi o jẹ́ adélé ajíbọ̀ṣà. Olútóyìn Àjídèwé ntẹ́kù ẹ̀ lírí o àdàgbà kò sùn tó ṣe ẹyẹ ológo sẹ́ń ló pẹ́ nígbó tí wọ́n dàbí ewé Àdùnní ọjọ́ alẹ́ rẹ̀ kò ní nínira. Bàbá dúpẹ́ lọ́wọ́ orí ẹja dọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́ o Olódùmarè ọba tí gẹ́mi ni àtọ́bàjáyé àtẹ̀dá ọ̀run ọba tó dá Olútóyìn ọba tó dá Àdùnní ọba tó ní ká máa ṣe àádọ́rin ọdún lórí ilẹ̀ èèpẹ̀. Ìyá mi Àdùnní ẹ kú ọdún yìí o àfomi sọ̀rọ̀ mo dé Àdùnní màmá oríkì o ẹnìkan èébó mi sọ̀tẹ̀ ẹnìkan èébó mi sọ̀tà Àdùnní omi làbùwẹ̀ omi làbùmú Olútóyìn omi làbùwẹ̀ omi làbùmú Àdùnní ẹ̀ní tẹ́ ẹ̀ní tí ọmọ Elédùwẹ̀ o ọmọ ọba oyè gbéra lẹ̀ kó dìde lóríire ìyá wa tí ìsọjọ́ bí lóde tòní o ìyá ni abiyamọ tòótọ́ alátìlẹyìn ọmọ ọba oyè ọmọ alárò kọ̀kọ̀ tirẹ̀ kíjì para lé ẹni níroni ọmọ ẹkún bẹnu jẹ́ ìjà òtún ẹ̀rín láàrin tinú ẹni àti mọ gbẹ́kùn ẹni ìbàrú ni wọ́n ọmọ lè ta àfòkàfè ìyá àbárúkú ìbàrú ti lóhùn òmẹkún sun bàbá àbárúkú ìbàrú ti lóhùn òmàwẹ́gbà àìmọye kókó gbẹ̀jì ńlọ́sọ̀lẹ̀ ní ìbàrú lé lọ́jọ́ sí ni gbogbo wọn bá sùn bí ìtótó láyàn kó ìbàrú bá mọ̀ gbẹ̀dẹ̀ ọmọdé nígbò ègbèrè ìbàrú mo lè ta àfẹ́tàfẹ́ ìbàrú ọmọ bónílé sùn o ẹ̀pẹ́ lágbàlá ẹ̀ títí ẹ̀pẹ́ bó pẹ́ ń bóyá òrùn amónílé lọ òrùn amónílé rẹ̀ sì gbé kan aṣọ ẹ̀kú ìbàrú ọmọ lè ta àfẹ́tàfẹ́ ọ̀tá fàrẹ́ kéde ìbàrú tó pàdé adẹ́gbẹ́ mẹ́ta nínú gbò ọ̀pá kan òde kan mọ́lẹ̀ ó ní kíkan yòókù kọ́ lọ rè é jí sẹ́lẹ̀ kó pé wọ́n pàdé ọdẹ tọ́jú bàbá ńlá bàbá wọn lọ.